Ìtẹ̀síwájú lọ́pàá ìṣẹ́gun tó ti Mósè létí òkun pupa. Òkun níwájú Fáráò lẹ́yìn, òkun pínyà fọwọ́ Ọlọ́run. Ìtẹ̀síwájú lọ́pàá ìṣẹ́gun tó ti Mósè létí òkun pupa. Òkun níwájú Fáráò lẹ́yìn, òkun pínyà fọwọ́ Ọlọ́run. Ẹ̀dá mi má jẹ́ kémi darí bó ṣe Láyé mi, láyé mi, láyé mi, àríkọ́ṣe ọmọ. kò dáa o. Ẹlẹ́dàá mi má jẹ́ kémi darí bó ṣe Láyé mi, láyé mi, láyé mi, àríkọ́ṣe ọmọ. kò dáa o. Èmi ní Seye mẹ́kẹ́ tí gbogbo ayé ń wí. Alóyin ló wọ original Mr. S. Ṣé pé mi gangan délé mi? Wọn ò ní fẹ́ lómi ìṣe mi o. Ẹlẹ́dàá mi má jẹ́ kémi darí bó ṣe darí bó ṣe. Láyé mi, láyé mi, láyé mi, Àríkọ́ṣe ọmọ. kò dáa o. Àwọn tèmi wọ́n ń gbádùn mi. Àwọn tèmi wọ́n ń gbádùn mi. Àwọn tọ́lọ́run rán sí mi o. Gbogbo wọn ló lórí rẹ̀ wọ́n ń gbádùn. Àwọn tèmi wọ́n ń gbádùn mi. Àwọn tèmi wọ́n ń gbádùn mi. Àwọn tọ́lọ́run rán sí mi o. Gbogbo wọn ló nínú rẹ̀. Àwọn tèmi wọ́n ń kó mi jẹ. Wọ́n kẹ̀dẹ̀ ń gbó mi mú. Àwọn tọ́lọ́run rán sí mi. Gbogbo wọn ló nínú rẹ̀. Yéyéyé. Àwọn tèmi wọ́n ń gbádùn mi. Wọ́n ń gbádùn mi gan. Àwọn tèmi wọ́n ń gbádùn mi. Àwọn tọ́lọ́run rán sí mi o. Gbogbo wọn ló lórí rẹ̀. Wọ́n máa bọ̀. Ẹ jẹ́ kán máa bọ̀ wá. Àwọn tí yóò ṣàánú mi. Wọ́n máa bọ̀. Ẹ jẹ́ kán máa bọ̀ wá. Àwọn tí yóò ṣàánú mi. Yíká mi Fàrídé o. Canada connection. Orísìbọ́ládé Ògúnwọlá. Ọmọ ọmọ dákẹ́kẹ́ kọ̀ ráyè o. Wọ́n máa bọ̀. Ẹ jẹ́ kán máa bọ̀ wá. Àwọn tí yóò ṣàánú mi. Aláṣẹ Balọ̀ Prince. Tọ́jú Ṣọlá Ògúnyẹmí mi. Ọkọ Yẹmí ọmọ wọn ní Ìràgbìjì. Olókè méjì takọtabo. Tọ́jú Ọ̀túnba Ṣọ̀gùn omi. Bàbá ìbejì Ẹdújọbí. Sọ̀kò máyámọ́ báròde. Ọkọ̀ olórí oyin kan sọ̀la o. Kàn máa bọ̀. Ẹ jẹ́ kán máa bọ̀ wá. Àwọn tí yóò ṣàánú mi. Dáyọ̀ Mákínlájà. Ọkọ̀ tó yìí mo báròde. Bàbá Olúwa tó dára sí mi. Tọ́jú Táyé Onítèmi o. Dáyọ̀ aláṣẹ the Eki stock industry. Aláṣẹ the Eki furnitures. Bàbí tọ́jú màmá mi. Dáyọ̀ Magbólú ajé mi. Aláṣẹ Mànkè hotel. Ìyẹn lóṣogbo òrògì. Kàn máa bọ̀. Ẹ jẹ́ kán máa bọ̀ wá. Àwọn tí yóò ṣàánú mi. Bàgì tọ́jú fọlọ́ ṣọ́. Lékè tọ́pọ̀ àmọ́ kí ẹ. Kàmíràn ọmọ Yètújí mi Prince. Ọmọọba ní Sùdúrí. Aláṣẹ Adúrẹ́ká Global Investment Nigeria Limited. Ẹ jẹ́ kán máa bọ̀ wá. Wọ́n máa bọ̀. Àwọn tí yóò ṣàánú mi. Wọ́n tètè kàn máa bọ̀. Ẹ jẹ́ kán máa bọ̀ wá. Wọ́n máa ṣàánú mi. Àwọn tí yóò ṣàánú mi. Abẹ́gi ìyànú digi owó tó ń so. Ọlọ́rinwájú ti dàràbà kò ṣeé pa. Abẹ́gi ìyànú digi owó tó ń so. Ọlọ́rinwájú ti dàràbà kò ṣeé pa. Ọlọ́rinwájú ọmọ òkè tún jí mi. Igi
igi owó so lẹ́kùnlé rẹ̀ kò ṣeé pa. abẹ́gi àánú ní kí owó tó ń so ọlọ́rẹ̀wájú ti dàràbà kò ṣeé pa. ọkọ tolú lọ pẹ́ o bàbá fún kẹ́mi àbórí olúwa o bàbá ṣe mí lóore. abẹ́gi àánú ní kí owó tó ń so ọlọ́rẹ̀wájú ti dàràbà kò ṣeé pa. aláṣẹ abẹ́gi àánú ìyẹn lóṣogbo à ń sọ guest house ilé ìtura ìgbàlódé. abẹ́gi àánú ní kí owó tó ń so ọlọ́rẹ̀wájú ti dàràbà kò ṣeé pa. abẹ́gi àánú farms ìyẹn lóṣogbo igi owó so lẹ́kùnlé láre kò ṣeé pa. abẹ́gi àánú ní kí owó tó ń so ọlọ́rẹ̀wájú ti dàràbà kò ṣeé pa. ìbẹ̀rẹ̀ ṣúgà dùn ní tó fi dòkì. ìbẹ̀rẹ̀ ṣúgà dùn ní tó fi dòkì. ìbẹ̀rẹ̀ ṣúgà dùn ní tó fi dòkì yéye. ìbẹ̀rẹ̀ ṣúgà dùn ní tó fi dòkì. ọlá tó yẹ máa jẹ ayé lọ. ọ̀rẹ́ kò tí ní sọ pé ayé fẹ́ ti yẹ. ọlá tó yẹ máa jẹ ayé lọ. ọ̀rẹ́ kò tí ní sọ pé ayé fẹ́ ti yẹ. aṣáálú gbogbo gbàdúrà. ọ̀gádì fún gbogbo ẹ̀fún dáadé o. kò má ṣẹ́wù lọ́rọ̀ rẹ̀ o. ọ̀rọ̀ ebù tèmi tó pé látọjọ́ tí o ti rìn nínú ayé. orí irú Olódùmarè láyé o. látọjọ́ tí o ti rìn. orí irú Olódùmarè láyé o. láti ọjọ́ tí mo ti rìn ìwọ ò mà rírú ọlọ́run ọba o. oyè sẹ̀sán oyè gbọ́lá mi that connection ní tilé tókó sigma máa mi tọ́jú ọlọ́rẹ́bù ayọ̀ lucas ayọ̀báyọ̀ ẹ̀jẹ̀ connection. látọjọ́ tí yóò ti rìn látọjọ́ bẹ́ẹ̀ máa rí orí Elédùmarè orí rárá o. Túndé mi Oyètọ́lá. ẹ̀mí gígùn mò ń tọrọ fún ọ. Túndé mi Oyètọ́lá mi Gàjí òṣè àbúrò chief of staff ìpínlẹ̀ Ọ̀ṣun tí wá òṣè mo dúpẹ́. Túndé Tùnáfà Oyètọ́lá alumílíọ̀nù pátápátá ọdún ẹ̀ní ẹgbà lọ. ẹ lọ bèrè èyí tí ẹ bá ti fẹ́ alumílíọ̀n doors alumílíọ̀n windows gbogbo tiles ibẹ̀ ní kẹ́ máa lọ. bàbá Ọlámídé Mariam Babadéṣínà Sodiq ló ṣe Tùnáfà mi tọ́jú Bọ́lá Ògúnjìmí mi aláṣẹ bígalẹ́kì gbogbo tẹ́tà. Babátúndé ẹ̀mí gígùn mò ń tọrọ fún ọ. Bọ́lá Ògúnjìmí mi Àwòdélé Àdìsàfẹ́ aláṣẹ Luxotable water lóṣogbo. Bọ́lá Ògúnjìmí ọkọ̀ fún kẹ́mi Babayọ̀mí mi aláṣẹ bígalẹ́kì restaurant and sport bar ìyẹn lóṣogbo. aláṣẹ bóti group of company ti lẹ́tọ̀ọ́ bóti drinks lóṣogbo bóti nọ̀tẹ̀ ìyẹn làkúrẹ́ tọ́jú Olúfẹ́mi ìbí tó yẹ mo kí ẹ mo ṣe mo dúpẹ́ máa mọ̀re. ẹ̀mí gígùn mò ń tọrọ fún ọ. abẹ́mi ló fi rán ẹ owó tó o ní ẹ ipò tó o wà yẹn ọlá tó o ní ẹ ọmọ tó o bí ẹ. ọ̀tá ò ní gbà wọ́n ọ̀tá ò ní gbà wọ́n lọ. gbà wọ́n sẹ́. ikú ò ní gbà wọ́n lọ́wọ́ ẹ̀. Túndé tọ́jú bíbọ̀ ayẹni. ọ̀tá ò ní gbà wọ́n lọ.
Bàbá of London. Ikú ò ní gbà wọ́n lọ́wọ́ ẹ̀. Àwọn kábíyèsí Adékúnlé Màkámà. Ọ̀tá ò ní gbà wọ́n lọ́wọ́. Ọba of Kuta. Ikú ò ní gbà wọ́n lọ́wọ́ ẹ̀. Tọ́jú celebrity hotel lóṣogbo. Ọ̀tá ò ní gbà wọ́n lọ́wọ́. Landers furniture ṣe mo dúpẹ́. Ikú ò ní gbà wọ́n lọ́wọ́ ẹ̀. Mo ti lára mo lè nìyàn tẹ́tẹ́ mi ti jẹ. Go big boys of London wọ́n ya ṣùgbọ́n. Mo ti lára mo lè níyàn tẹ́tẹ́ mi ti jẹ. Gbogbo gbígbé of London wọ́n yá ṣùgbọ́n. Sẹ́nitọ́ ọ̀kì ọkọ̀ mọ́tò yọ sí. Owó bàbá Josiah wọ́n ya ṣùgbọ́n. Mo ti lára mo lè níyàn tẹ́tẹ́ mi ti jẹ. Gbogbo gbígbé of London wọ́n yá ṣùgbọ́n. Tọ́pẹ́ Bristol tọ́jú làmàmí. Ọmọ Olúbọdún tọ́jú ọmọ Yẹmí. Lẹ́mọ́lẹ̀ akífàwùsì mi. Tọ́jú ọlá Barclay tọ́jú Báńkọ́lé. Mo ti lára mo lè níyàn tẹ́tẹ́ mi ti jẹ. Gbogbo gbígbé of London wọ́n yá ṣùgbọ́n. Prince Ọlátọ́fíìk bí mo kí ẹ. Aláṣẹ Wábíláì Cargo Logistics. Tọ́jú Johnson ọkọ̀ Ìyàbọ̀dé. Johnson Global Cargo Logistics. Mo ti lára mo lè níyàn tẹ́tẹ́ mi ti jẹ. Gbogbo gbígbé of London wọ́n yá ṣùgbọ́n. Gbogbo ayé ti báyìí sáyìnsì. Gbogbo ayé ti báyìí sáyìnsì o. Pé ọ̀rọ̀ yìí á dire. Dire o dire. Pé ọ̀rọ̀ yìí á dayọ̀. Ó ti dayọ̀. Ọpẹ́yẹmí Kamorudeen mi game show. Tọ́jú Alaba Smith mi. Sakiru Adébẹ̀sí oṣẹ́ o. Aláṣẹ Adébẹ̀sí Cargo Logistics. Gbẹ̀rọ Garanti Cargo. Gbẹ̀ngà ọmọ òtún. Ọkọ̀ jùmọ̀ kẹ́yẹ́ mo bá ròde. Bàbá Dámilọ́lá bàbá Michael. Bàbá David mi. Ọmọ wọn ní Kálẹ̀. Ìkálẹ̀ ìlú tuntun. Tọ́jú bá mi Emmanuel. Adégòkè ọkọ̀ tẹ̀sí wá. Gbogbo East London. Gbéga bá mi tọ́jú FT mọ́. Gbogbo Oxford City pátápátá. Àwo Káyọ̀dé bá mi jókòó. Germany connection. Gbéńjáyé mo bá ròde. Òtú máa mọ̀ọ́re. Gbogbo ayé ti bá mi sáyìnsì. Gbogbo ayé ti bá mi sáyìnsì. Pé ọ̀rọ̀ yìí á dire. Dire o dire. Pé ọ̀rọ̀ yìí á dayọ̀. Ó ti dayọ̀. Báṣọ̀run tó ní àlàkàn ní mi. Bá mi tọ́jú bá mi Emmanuel Gàgbẹ́. Bá mi tọ́jú Tóyìn Bọ́láńlé. Aya Barrister lọ́ọ̀yà tó mòye. Dayọ̀ ọmọ Òjó. Producer tó mòye. Bá mi tọ́jú Táyé tọ́jú ọ̀rẹ́. Tọ́jú Tìmáyà tọ́jú Ọ̀túnba. Gbogbo yìí yóò máa mọ̀ọ́re. Ẹ tọ́jú Láolú mi. Latex connection. Máa mọ̀ọ́re. Auntie Titi, why you do me like that? Auntie Titi, why you do me like that? I know one trouble, oh. I know one trouble, oh. I know one trouble, oh. Why you do me like that? I know one trouble, oh. I know one trouble, oh. I know one trouble, oh. Why you do me like that? Before now me and you, oh. Before now me and you, oh. I don't know say na so you be. 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 She won't marry me,
I no do oh, she won't marry me. I no do oh, unless I show. Make you tell her, Unless I show. make you tell her, Unless I show. make you tell her, Unless I show. make you tell her. When I no get money, she dey do me yeah. When I no get money, she dey do me yeah. Money don't come oh, She won't marry me. money don't come yeah. She won't marry me. Money don't come yeah. She won't marry me. Money don't come yeah. She won't marry me. She won't marry me. I no do oh. She won't marry me. I no do oh. Unless I show. Make you tell her, Unless I show. make you tell her, When I no get money, she dey do me yeah. When I no get money, she dey do me yeah. Money don't come oh. she won't marry me. Money don't come oh. She won't marry me. Money don't come oh. She won't marry me. Money don't come yeah oh. She won't marry me. She won't marry me. I no do oh. She won't marry me. I no do oh. Unless I show. Make you tell her, Unless I show. make you tell her, When I no get anything, she dey do me yeah. When I no get smooth, she dey do me yeah. When I no get anything, she dey do me yeah. Money don't come oh, she won't marry me. Money don't come oh yeah. she won't marry me. Money don't come oh yeah. She won't marry me. Money don't come oh yeah. She won't marry me.